tí ìgbọ́ President General Nigeria Supreme Council for Islamic Affairs Sultan Sokoto nìkan ni òun nìkan ló lè declare àjọ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan tẹ́lẹ̀ omi bá tún declare àjọ kan ní péjọba yìí la fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan yálà kí Sultan tó sọ ni o àbí lẹ́yìn tí Sultan sọ tán in tó ń sọ ni pé ó ń declare rẹ̀ gẹ́gẹ́ bí president àwa mùsùlùmí Nàìjíríà ẹ̀sìn wa sọ pé ká pa ẹ̀sìn wa sọnù òfin ẹ̀sìn wa lákàáyí má wàá wò pé ẹ̀sìn wa ló lè lo Amẹ́ríkà sọ pé wọ́n ní president Amẹ́ríkà má tiẹ̀ lo Amẹ́ríkà ṣe press conference ní iwájú ta ní kò ní ìdí láti lọ orí tẹlifíṣàn social media náà dáa kan péèjì kan sí rẹ lójú declare yourself as the president of the United States of America ọmọ sòtórí ẹ̀ ní ìníkẹ́ ẹ lọ pa ilẹ̀ kankan o ẹ má sì pa ilẹ̀ kankan